ẹ̀rù ti ń bà mí tipẹ́ nítorí dẹ̀ jẹ́ kí n jáde láti wá ṣe tí mò ń ṣe. Mo sunkún lọ́sàn-án yìí, inú mi bàjẹ́. Ǹjẹ́ ẹ mọ àwọn èèyàn tí wọ́n jí kó sá? Àwọn ọmọ kéékèèké ọmọ ọdún 4 tí wọ́n lè help ara wọn, ọmọ ọdún 4 tí ò lè struggle, ọmọ ọdún 4 tó jẹ́ pé ó yẹ kó sì wà nínú ilé kan máa daṣọ bò mọ́ra nínú òjò, wọ́n kó wọn wọnú igbó lọ. Wọ́n nà wọ́n, wọ́n dà wọ́n nù, wọ́n na àwọn tíṣà wọn níṣẹ́jú wọn. Subhanallah. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Eléyìí tá a mú wá lónìí gbáǹkọ́gbì ní o, ó yá ẹ jẹ́ ká jọ wò ó. Ṣùgbọ́n ẹ má gbàgbé, ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí, ẹ kílíkì lé subscribe button yẹn, ọ̀fẹ́ ní subscription, kò sẹ́ni tó máa jáwọ́ yín. Ọwọ́ yín tẹ́ fi bá wa tẹ subscribe ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Aburú ńlá ni, aburú ńlá tí ò sí tá a lè fi quantify ẹ̀ nílẹ̀ Yorùbá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. I want to start from federal government. Please sir, ẹ̀yin tí ọ̀rọ̀ ètò ààbò kàn àti ẹ̀yin bóyá Federal Ministry of Tourism, bóyá Federal Ministry of Tourism ni ní Old Ọ̀yọ́ National Park, igbó ńlá tó yí Òkè Ògùn ká, gbogbo àtòkè Ògùn àtògbómọ̀ṣọ́, tí wọ́n bá wọ inú igbó láti Niger State, wọ́n á jáde sí Oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí. Tí ẹ bá mọ̀, ẹ lọ mọ̀ wípé wàhálà ti dé. Tí wọ́n bá wọ inú igbó láti Niger State, wọ́n á jáde sí Oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí. Tí wọ́n bá wọ inú igbó láti agbègbè Òkè Ògùn, wọ́n lè jáde sí Benin Republic. Kí ni a wá ń sọ? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí tá fẹ́ ṣe nípa igbó yìí. Igbó federal government ni. Federal government ò dẹ̀ ṣe nǹkan kan bẹ́ẹ̀. In fact, àwọn kan wà inú igbó yẹn gan wọ́n ìdákun bẹ́ẹ̀, àbọ̀ ti dákun bẹ́ẹ̀ sí. Federal government ò gbà wọ́n láyè láti dáko. Imagine, federal government ò gbà wọ́n láyè láti dáko nínú igbó yìí. Igbó yìí pọ̀ gan-an débi pé nígbà tí mo gbọ́ pé ìṣẹ̀lẹ̀ lóríire, mo kàn mí kanlẹ̀ torí pé mo mọ nǹkan tó likely kó ṣẹlẹ̀ wọ́n ṣe wọnú igbó yẹn lọ, ọ̀nà wọn á ti jìn. Wọ́n dẹ̀ lè lọ, wọ́n á tọ inú igbó yẹn tí wọ́n fi dé Niger State, wọ́n lè má já sí gbangba. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ṣé ẹ ti ń gbọ́? Tí wọ́n á fi dé Niger State, wọ́n lè má já sí gbangba tán bá ti korí bọnú igbó yẹn, tán tọ́ lọ. Igbó yẹn òun ni ó fara ó join ní Ọ̀yọ́ State àti Kwara State papọ̀. So ìgbà tí mo gbọ́ the other time pé wọ́n wá sóríire o ní níbi park wọ́n attack àwọn guard, àwọn forest guard. Mo ń sọ́gbà yẹn pé wàhálà ti dé. And go ẹ lọ padà wo Ajinigbe. I was on here on Sokanwa. I mentioned it. I keep shouting igbó kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yẹn láti ìgbà títí Kwara State ti bẹ̀rẹ̀ ni mo ti sọ wípé igbó kan Kwara State tí wọ́n dé yìí, Ọ̀yọ́ State á láti gbéra báyìí, á láti ṣiṣẹ́ báyìí. Tí mo bá ti sọ, Fẹ́mi Babalọ́lá náà sọ wípé Ọ̀ṣun State náà wọ́n láti ṣiṣẹ́ pé wọ́n kanra wọn. And I'm not saying Ọ̀yọ́ State government is not doing anything. I will not come here to condemn anybody. But mo fẹ́ pè yín ìjọba àpapọ̀, èyí tó kọ́kọ́ kan ẹ̀yin nìyẹn, òfin tẹ́ ẹ bá máa bá wa ṣe. Tí igbó yẹn bá fi kúrò ní igbó tí a fi dẹ̀bìtì sáwọn èèyàn, kan sọ ni ìta ní ọ̀rọ̀ rí wọnú igbó yẹn. Àwọn tí wọ́n attack wa, mọ́jọ́ tó ti wà nínú igbó yẹn kan tó bọ́ sí ìgboro ni. Wọ́n ti ṣe iṣẹ́ wọn, wọ́n lè lo dídí ọ̀sẹ̀ kan bẹ̀, kódà wọ́n lè lo oṣù kan bẹ̀. School tẹ́ ti fẹ́ lọ́jọ́ ọmọ kó wọ́n ti mọ̀ bẹ̀. Àwọn teachers tó wà bẹ̀ wọ́n ti mọ̀ bẹ̀. Ọ̀nà tí wọ́n gbà wọ́n ti mọ̀ bẹ̀. Àwọn ọdẹ tó ń ṣiṣẹ́ bẹ̀ yẹn wọ́n ti sọ wọn. Àwọn ọlọ́pàá tó wà bẹ̀ wọ́n ti sọ wọn. Wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá fi kó sínú igbó yẹn, in fact ọ̀nà tí wọ́n tọ̀ nínú igbó yẹn wọ́n ti mọ̀, àwa tá à ń lé wọn àmọ́ wọ́n mọ ibi tí wọ́n lè ambush sí láti ṣe security agent léṣe. So ìjọba àpapọ̀, ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀. Igbó yẹn security threat ní fún wa ní Ọ̀yọ́ State, security threat ní fún wa nílẹ̀ Yorùbá, security threat ní fún wa. You need to do something about it, please.
Do something about it. Tí èèyàn bá jẹ orí ahun yóò sunkún. Ṣé rí nílẹ̀ Yorùbá ń bì? Àwa kì í ṣe ìsọ̀rọ̀ àlà. Tí èèyàn bá jábọ́ lẹ́yìn mọ́tò, tí màálù jábọ́ lẹ́yìn mọ́tò, àwa ò ní sáré gbé màálù. Èèyàn la kọ́kọ́ máa gbé. Àwa mọ value èèyàn. Ẹ̀jẹ̀ èèyàn jọ wá lójú, ó jẹ wá lógún, ó nítumọ̀ sí wa. Àwọn èèyàn wa ò kì í kú dànù ká sọ pé nǹkan kan ìsọ̀rọ̀ àlà ni ẹ sáré sín ẹ̀bùn mọ́lẹ̀. No, á gbé délé wọn. Àwọn ẹbí wọn mọ̀ pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀. Àwọn ará àdúgbò lọ kí wọn. A tún máa ń ró òkú nílẹ̀ Yorùbá tó bá kú tí ò tẹ́ wa lọ́rùn. A tún máa ń ró òkú. A nígbàgbọ́ pé tá a bá ró òkú, ó lè lọ padà pa ẹni tó pa á. Tá a bá fọ̀bẹ lé lọ́wọ́, ọ̀bẹ yẹn ni ó fi gún ẹni tó pa á pa. We do that a lot in Yoruba land. This is where we value human being. We value human being, we value relationship. We value humanity. This is Yoruba land. Ìgbà tí a ti ń rírù nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń ṣẹlẹ̀ níbi tó ti ń ṣẹlẹ̀ yẹn, Mùsùlùmí ń bẹ nínú wa bí Kìrìsìtẹ́nì ń bẹ nínú wa, àwọn aláwo oníṣẹ̀ṣe ń bẹ nínú wa. We don't kill ourselves. Ọjọ́ Iléyá la máa ń dú ẹran. Ọjọ́ Kérésì náà a lè dú ẹran, a lè dú adìẹ. Ọjọ́ Easter a lè dú ẹran, a lè dú adìẹ. Tá a bá fẹ́ ṣe ìnáwó ńlá, a máa dú màálù. We don't slaughter human being. We don't do that in Yoruba land. We don't do that. It's an abomination. Ẹ̀jẹ̀ tó bọ́ sílẹ̀ yẹn, tó bọ́ sílẹ̀ lẹ́yìn níbi tí wọ́n bá ti dú ènìyàn yẹn, aburú ni nílẹ̀ Yorùbá. It's a taboo. Nílẹ̀ Yorùbá, it's a taboo. Téèyàn bá pokùnso nílẹ̀ Yorùbá, ẹni tó bá kọ́kọ́ rí, wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Tó bá kọ́kọ́ rí pé òun rẹ́nìkan tó so, wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Ó ní bá a ṣe máa ń ṣe. Àwa kì í ṣẹranko èèyàn ni wá. We don't kill our fellow human being like an animal. We are human beings. Please, federal government, we are begging you, do something about that Old Oyo National Park. Security threat ni fún wa. That is that of federal government. Now, ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ìdóṣèlú, kẹ́ tó sọ dóṣèlú. Ǹjẹ́ ìmọ̀ àwọn èèyàn tí wọ́n jí kó sá? Àwọn ọmọ kéékèèké ọmọ ọdún 4 tí wọ́n lè help ara wọn. Ọmọ ọdún 4 tí ò lè struggle. Ọmọ ọdún 4 tó jẹ́ pé ó yẹ kó sì wà nínú ilé kan máa daṣọ bò mọ́ra nínú òjò, wọ́n kó wọn wọnú igbó lọ. Wọ́n nà wọ́n, wọ́n dà wọ́n nù, wọ́n na àwọn tíṣà wọn níṣẹ́jú wọn. Subhanallah. Tó bá wẹ̀, o lè pè mí ní gómìnà ẹlẹ́kún. A wà bẹ lọ́hùn kọ́ fọ́ ṣẹ́ nínú ilé yín, káwò bóyá wà máa rẹ́rìn-ín. Ó yá, pè mí ní gómìnà ẹlẹ́kún bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn. A wà máa bẹ lọ́hùn kọ́ fọ́ ṣẹ́ nínú ilé yín, bóyá wà máa rẹ́rìn-ín. Ó máa ṣe o. Mr. Alamu Fọláwẹ̀, Mrs. Alamu Fọláwẹ̀, ó ní obìnrin tó kọ́kọ́ bá sọ̀rọ̀ yẹn tó jẹ́ principal tí wọ́n ní kó sọ̀rọ̀ táwọn ẹni bí tán gbé microphone tán gbé àwọn ẹni bí tí wọ́n gbé what do I call it tí wọ́n gbé phone tí wọ́n gbé sí lójú tán kó máa sọ̀rọ̀ principal. Mr. Ojo Jonathan, vice principal. Mr. Olatunde Zaccheaus, teacher ni. Mr. John Olaleye, teacher ni. Àwọn tí ẹ jí kó nìyẹn o. Mr. Michael Oyedokun, teacher ni. Mr. Michael Oyedokun yìí, òun ni wọ́n pa. Báwo náà ṣe pa? Wọ́n na bàbá yẹn. Wọ́n nà, ó sunkún, ojú ẹ̀ pọ́n, ó ti weak. The next day tán máa ṣe, wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde, wọ́n dẹ̀ dù lọ́rùn. Fídíò tí mo wò yẹn, ọmọ bàbá yẹn á wò, ìyàwó rẹ̀ á wò, àwọn ẹbí rẹ̀ á wò. As at this time, Oyo State, all social media engagement on politics should stop now. Tabamontaji. All parties, all aspirants, all candidates to contest Oyo State, we should stop all this engagement
and focus on this particular matter. It could be anybody. It could be anybody. Kò sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí. You don't get it. Wọ́n na bàbá yẹn, ojú ẹ̀ pọ́n, àgbàlagbà, ó ti sun ẹkún. Wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde, idà. Wọ́n dẹ̀ dù lọ́rùn. Wọ́n dẹ̀ gé orí ẹ̀ sọ́tọ̀. Ó dẹ̀ fọmọ sílé. Ó dẹ̀ fìyàwó sílé. Ó dẹ̀ ní fámìlì tí wọ́n ń wò pé bàbá wa lélẹ̀. I'll be the most stupid person on earth if I fail to come out as a real Oriyomi Hamzat on this matter. If I had any political ingredients to this, God sees my heart. My heart is bleeding. My heart is bleeding. See, I am who I am. I don't want anybody to like me. I don't want anybody to love me. I will not pretend. This has never happened in the history of Yoruba land. Ó lè jẹ́ ogun, ó lè jẹ́ nǹkan mi, ó lè jẹ́ nǹkan mi. Irú eléyìí ò ṣẹlẹ̀ rí, ogun ti dé. Federal government of Nigeria. Nígbà tí Hausa, Fúlàní tí wọ́n ń darí wa, ogun ìwọlẹ̀ Yorùbá báyìí. Ẹ̀yin olóṣèlú tẹ́ bá wà nínú APC, ó yá ẹ pé bàbá, ogun ti dé. This is real war. Wọ́n lè pa bàbá yẹn bó ṣe pa yẹn. Ká mọ̀ pé wọ́n pa o, àmọ́ bí tó ṣe o. See the highest level of humiliation. An elderly man was beaten. Ó sunkún. Wọ́n dẹ̀ record ẹ̀. Wọ́n dẹ̀ dù lọ́rùn. Wọ́n dẹ̀ record ẹ̀. Wọ́n dẹ̀ post ẹ̀. Somebody said, Alhaji Oriyomi, they have killed my uncle. She was, level to her, second time. They have killed my uncle. That man they beheaded is my uncle. Wọ́n á dẹ̀ máa wò lọ. Wọ́n á bí wọ́n léèrè nígbà ìjọba ta ni? Sígbà ìjọba Buhari ni? Sígbà ìjọba Jonathan ni? Sígbà ìjọba Yar'Adua ni? Wọ́n á ní nígbà ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Wọ́n á nígbà ìjọba ta ni? Wọ́n á nígbà ìjọba ẹni tí ló fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́, ẹni tí ibo olóṣèlú ò gbé wọlé, tí ibo aráàlú gbé wọlé. Wọ́n á nígbà ìjọba ẹni táráàlú dá sọ̀rọ̀, tí ìlú ò ní pé kó dẹ̀ má dáhùn. Wọ́n á nígbà ìjọba rẹ̀ nírú ilé ìṣẹ̀lẹ̀. Ẹ jọ̀ọ́, ìtàn burúkú ni. We need to do something. I'm not condemning your government. You are doing well. Àti tòkè àti tìsàlẹ̀, you are doing well. But sáwà sọ pé Oriyomi ló wà ní ìjọba nígbà tí èso ló wà ńbẹ̀, bẹ́ẹ̀ ilẹ̀ wà ńbẹ̀. Ó bá ṣe ń tọ́da náà ni, àtẹ́wọ́ lápá fún yín. I know you have this document with you, but permit me to read it for you. Permit me to read it for you, please. Now listen. Àwọn teacher ni mo kà fún yín. Àwọn student nǹkan. Ẹ máa bá mi ká lọ. Mr. John Ọlálẹ́yẹ, teacher náà ni. Mr. Michael Oyedokun ni wọ́n pa. Mrs. Ọládèjì, teacher ni. Mary Akanbi, teacher ni. Ẹ wá máa gbọ́, wọ́n ní Baptist Primary School community àwọn adopted students mo fẹ́ máa kà yìí. Ibi ni omijé òtún ti gbọ̀n yìí. Tajudeen Rashidat Tajudeen ọmọ ọdún 11. Ahmed Rahman ọmọ ọdún 8. Abdulsalam Toilo ọmọ ọdún 4. Barakat Abioye ló dàgbà jù nínú gbogbo wọn, ọmọ ọdún 16. Fatima Jimoh ọmọ ọdún 15. Hasan Azeez ọmọ ọdún 14. Joshua Adeleke ọmọ ọdún 13. Samuel Oyedele ọmọ ọdún 7. Emmanuel Oyedele ọmọ ọdún 4, ẹ̀gbọ́n àtàbúrò. Idowu Taiwo ọmọ ọdún 4. Christiana Akanbi ọmọ ọdún 2. Ó dàbí pé ọmọ yẹn ni teacher kan pọ̀n sẹ́yìn.
nígbà tó ń sọ̀rọ̀ ó pọn ọmọ nígbà tí ó ń sọ̀rọ̀ under dress. Christiana Àkànbí ọmọ ọdún 2, Juwon Sunday ọmọ ọdún 7, Síkírù Sàlámì ọmọ ọdún 3, Sọ́líù Sàlámì ọmọ ọdún 4, ẹ̀gbọ́n àtàbúrò ni, Òjó Joseph ọmọ ọdún 8, Lydia Adéwọlé ọmọ ọdún 8, Testimony Jacob ọmọ ọdún 5, Kẹ́hìndé Kausara ọmọ ọdún 7, Ṣẹ́wà Ṣèyí ọmọ ọdún 7, Wàlíyá Bello Anoda ọmọ ọdún 4, Lydia Ọlọ́runlolúwa ọmọ ọdún 7, Dámiláre Ọdẹ́rìndé ọmọ ọdún 8, Deborah Adébọ̀wálé ọmọ ọdún 5, Aisha Ògúntówò ọmọ ọdún 10, Lẹ́gẹ́ Táíwò ọmọ ọdún 12, Balikis Àyánwálé ọmọ ọdún 8, Asa David ọmọ ọdún 10, Suaibu Aliyu ọmọ ọdún 10, Ahmed Aliyu ọmọ ọdún 7, Muiz Aliyu ọmọ ọdún 6, ìmọ̀tàbúrò 3 làwọn ilé, Jọmilójú Ògúnlọlá ọmọ ọdún 6, Agúnẹ̀ Noah ọmọ ọdún 8, Elizabeth Abadi ọmọ ọdún 5, Tosin Abadi ọmọ ọdún 9, Pius Stephen ọmọ ọdún 5, Anna Ojo ọmọ ọdún 14, Habidat Àyánwálé ọmọ ọdún 7 àti Mary Gabriel ọmọ ọdún 6. Ọmọ ọdún 2 nínú igbó, ọmọ ọdún 3 nínú igbó, ọmọ ọdún 7 nínú igbó. Ẹ jẹ́ ká wò lọ́nà méjì. Ọlọ́run jẹ́ gbogbo àwọn ọmọ yẹn padà. Èyí tó bá pàdánù wọn, tó bá rí bọ́n ṣe ń dúnyàn lọ́rùn lójú ẹ̀, torí bọ́n ṣe ń ná àgbàlagbà, torí bọ́n ṣe ń fà báyọ̀, ṣé bó ṣe lọ ló ṣe máa padà? Ṣé bó ṣe lọ ló ṣe máa padà? Ṣé rò rí ẹ̀ ò ní yí padà? Ọ̀ràn wo ni wọ́n dá wípé wọ́n jí láàárọ̀ wọn lọ school? Kí ló yẹ kán ṣe tán ṣe torí pé wọ́n lọ kàwé? Ìgbà wo nílẹ̀ Yorùbá dìbò kọ ilẹ̀ Boko Haram? Ìgbà wo ni ìwé kíkà dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Ká jáde ńlé ká lọ máa kọ́ ọmọ níwèé, ìgbà wo ló dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Ká lọ sí school, ìgbà wo ló dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Mathematics teacher ni máa tí wọ́n ní wọ́n pa ẹ̀. Mathematics teacher ni. Gbogbo ẹ̀ ti waste síbẹ̀ yẹn. Ẹni tó jẹ́ pé díẹ̀ ló kù tí ó retire tá a bá wéjì máa yẹn. Àtọmọ kékeré ọmọ ọdún 4, ọmọ ọdún 3, ọmọ ọdún 2. Àwọn ọmọ yìí gan nínú igbó tí wọ́n gbé wọn lọ yẹn, báwo làwọn ọmọ yẹn ṣe máa rìn? Ṣé kìí ṣe pé wọ́n ó di àwọn ọmọ ìlérí ara wọn lórí ọ̀kadà burúkú wọn yẹn tí wọ́n fi máa kó wọn lọ́nu igbó ṣá? Ṣé wọ́n ní máa wọ́ àwọn ọmọ ilẹ̀? Ṣé wọ́n ní máa fà wọ́n tẹ̀tẹ̀? Ṣé wọ́n ní sọ àwọn ọmọ ìbáṣabáṣa? Ó máa ṣe o. Fine. My job as a professional broadcaster, you'll be thinking I'm not supposed to expose all this. But I want to ask you, why do I supposed to cover it? So you do this normal thing now. Èèyàn 10 kú ká sọ pé èèyàn kan ni. Èèyàn 20 kú ká sọ pé èèyàn 2 ni. Ká má bàa create tension àbí. I want to ask you, kí ni tension máa cause tá a bá create ẹ̀? Kó má bàa di wàhálà àbí? Èyí tó ṣẹlẹ̀ yìí ṣé kò ń ṣe wàhálà? We have to create the tension. We have to let you know I'm not inciting public against you. I'm inciting public against bandits. I'm inciting public against kidnappers. I'm inciting public against Fulani X-Men. I'm inciting public against anybody that can come to a community and pack away the human being like them and start humiliating them. I'm inciting public against them. Because I don't think you are ready for us. I could remember last month, I was at Shaki when one of our brother was shot. Èèyàn méjì náà yìnbọn mọ́, ẹnìkan kú, ẹnìkejì náà lọ wò lọ́sítà Shaki. I could remember vividly. Wípé lọ́jọ́ yẹn, ìkan nínú àwọn tó interview mi sọ wípé àwọn local hunter tó wà lọ́dọ̀ àwọn, wọ́n tọ́jú wọn, wọ́n nídìí kan tọ́jú wọn. Ìtọ́jú ń béèrè fún ni health insurance. Can you imagine? Local hunter tó
tó máa bá wa prevent irú nǹkan tó ṣẹlẹ̀ yìí. They were asking for health insurance, kíjọba take care wọn, kíjọba recognize wọn, kíjọba dẹ̀ fún wọn ní responsibilities. Gbogbo onígbó tá à ń sọ ìyá wọn náà mọ̀ bẹ́ẹ̀. There is likelihood kan ti mọ ibi táwọn yẹn wà before now, kan dẹ̀ ti lé wọn dànù. Àwọn this same hunter nígbà tó ṣẹlẹ̀ wọ́n tẹ̀lé àwọn ẹni yìí, wọ́n lé wọn, wọ́n gbìyànjú, ṣùgbọ́n ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn kò lè ṣe nǹkan kan, wọ́n láti sá padà. If not, àwọn náà kú ni, kò sí tán fẹ́ ṣe. Àwọn tó ń jí wa gbé wọn ní àǹfààní sí ìbọn ńláńlá. Àwọn tí ó bá wa lé wọn dànù tán fi ní rí wa gbé, òfin ní kán má gbé ìbọn ńláńlá. Àwọn tó dẹ̀ ń jí wa gbé tẹ́ ẹ bá mú wọn, ẹ dá sọ fún wọn, ẹ ní pé wọ́n ti gbà foríjìn, ẹ pò wọn sẹ́nu iṣẹ́ ológun àbí iṣẹ́ kan, àbí kẹ́ gbó fún wọn, kẹ́ tọ́jú wọn, àwọn tó ń jí wa gbé. Níbo làwọn ti ń rí ìbọn ńláńlá tí wọ́n yìn tó jẹ́ pé àwọn tó dẹ̀ jẹ́ kán protect aráàlú, àwọn ọ̀láṣẹ àti ìbọn ńláńlá, ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn ajínigbé yìí kò sí lọ́wọ́ ọlọ́pàá. Èèyàn lọ́lọ́pàá náà aṣọ nìkan ló differentiate wọn pẹ̀lú wa àti training tán gbà. So training tán gbà yẹn wọn fún wọn training kí ìbọn ńlá máa bọ̀, iná ńlá kó jáde lẹ́nu ìbọn ńlá, kò sí training tán fún wọn tó ní kán fọwọ́ dá padà rárá. Training báwọn náà ṣe kojú àwọn ará bí pẹ̀lú irinṣẹ́ gidi òun ni wọ́n gbà. Àwọn ọlọ́pàá wa gan ò ní irinṣẹ́ gidi lọ́wọ́, ká tó wá sọ àwọn local hunter. Àmọ̀tẹ́kùn wa ìbọn pòpò ni wọ́n gbélé wọn lọ́wọ́. Dane gun ni kò lè pa nǹkan kan jẹyẹ lọ, ẹyẹ tó bá tún ti fòkè púpọ̀ jù ìbọn àmọ̀tẹ́kùn ò lè pa. Àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n gbà tó tún lóògùn, wọn tún lóògùn, wọn lówó, wọn lóògùn. The same salary ní gbogbo àmọ̀tẹ́kùn gbà. I mean level 1, level 2 kan, the same salary ni, flat salary ni, àtọ̀gá àtọmọṣẹ́ kankan. Èló làmọ̀tẹ́kùn gbà tí wọ́n fi lè endanger life ara wọn, tí wọ́n fi lè sọ pé pẹ̀lú owó tá à ń gbà ìwé yẹ ká ṣiṣẹ́ ìfẹ́ ẹ̀kú. And let me tell you, àmọ̀tẹ́kùn ò lè ṣe nǹkan kan lókè Ògùn. If you want àmọ̀tẹ́kùn lókè Ògùn láti ṣe nǹkan kan, ẹ gbà wọn òkè Ògùn sámọ̀tẹ́kùn yẹn. Àmọ̀tẹ́kùn cannot do anything in Òkè Ògùn. Local hunter does it better. Engage local hunter. Give them what they want. Empower them. Ẹ jọ̀ọ́. I keep saying this. Security is local. Security is local. Why is it that the only thing that you realize is local is politics? It's not only politics. Security is local. I am telling you, 100%. We might not go to Cambridge University, but we understand our society. We understand our community. You cannot handle Ibadan security the way you handle Òkè Ògùn community security. You cannot handle Òkè Ògùn community security the way you handle Ògbómọ̀ṣọ́ community security. Security is local. Do something, please. Let's not politicize this matter. It is not a matter of politics. Security is the responsibility of every citizen, not government alone. Let me tell you. Tá a bá ṣe nítorí ká ṣe. Okay? Àìgbọ́ búburú lẹ́nu abọ̀rẹ̀ àfi rere. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú. Gbogbo ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ẹ jọ̀ọ́, àkíyín, ó ṣe ṣẹlẹ̀ níjọba ṣe take action. Dáì pọ́jọ́ kejì gan ni wọ́n yan committee response kan látọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n máa ṣiṣẹ́ yẹn. Ẹ jọ̀ọ́, whatever you can do, kíyàn tó dókè Ògùn tó bá gbéra láti Mọ́níyà, á kan àwọn àyè kan tó jẹ́ checkpoint àwọn local hunter látòkè Ògùn. Àwọn ọmọ Òkè Ògùn ni wọ́n sponsor ẹ̀. Àwọn ọmọ Òkè Ògùn ni wọ́n bí a bá kọjá lọ́dọ̀ wọn gan tí wọ́n bá dáyàn lò, tí wọ́n bá ní 1,000 yóò fún wọn, bá ní 2,000 yóò fún wọn. Wọn kò jọba ò tọ́jú wọn. Ìdẹ́sẹ̀ bí ìjọba ò ríran rí wọn. Wọn ò mọ̀ pé wọ́n wúlò, wọn ò mọ̀ pé wọ́n lè function. At this period of time, please, do something about them. Ẹ co-op tí wọn, ẹ fún wọn lówó. Wọ́n mọ̀ bí wọ́n ó ṣe protect the community yẹn. Ìyẹn bẹ́ẹ̀ yẹn o, protection là ń sọ. Ẹ wá jọ tí bàálù tiwa ò bá tí ì dé, ẹ bá lọ bá wa yá bàálù. Ẹ kọ lẹ́tà síjọba àpapọ̀. Bí ìbá lọ state míì tí wọ́n bá ní, ẹ jẹ́ kán tètè wọnú igbó yẹn,
kán fò lókè kán wò kán rí àwọn ọmọ yẹn eléyìí ò gbọdọ̀ dàbí Chibok girls o eléyìí ò gbọdọ̀ dàbí Chibok girls o this is Yorùbá land ẹ jọ̀ọ́ Ọlọ́run ní jí ó dàbí Chibok girls ẹ ń gbìyànjú ẹ ń try ṣùgbọ́n ìmọ̀ràn náà ni kíjọba àpapọ̀ má dá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kán má sọ pé wàhálà wa ni nítorí mú ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà láti gbéra láti wá síbẹ̀ yẹn ó túmọ̀ sí kó ká wọn lára ọmọlúàbí ni ṣùgbọ́n ó ní ìdí irinṣẹ́ ọlọ́pàá ńlá ẹ̀ àsìkò kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ tún kọ special letter ẹ bá kọ sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ kán má da yín dá eléyìí sọ̀rọ̀ ojú tí nǹkan kan ṣẹlẹ̀ nìkan ìjọba rẹ̀ no don't do that eléyìí sọ̀rọ̀ pé APC ọbọ̀ta PDP ọbọ̀ta àkọ́dù ọbọ̀ta no live ayé àwọn èèyàn tẹ́ ẹ bá ti rò pé eré ni tẹ́lẹ̀ tí gbogbo yín lè rí fídíò bí tẹ́ ti dú bàbá yẹn lọ́rùn gbogbo yín lè rí náà tẹ́ ẹ bá rò pé eré ni gbogbo yín lè rí fídíò yẹn náà àwọn ará bí they are taking our peace look see that God nílùú tó lọ́ba tó níjòyè wọ́n dẹ̀ tó send fídíò síta pé kí ni a fẹ́ ṣe kí ni ìjọba fẹ́ ṣe look whatever it takes a láti rescue àwọn ẹni yẹn ẹ tètè rescue wọn gbogbo tẹ́ ẹ bá ṣe gbogbo tó bá ná yín láti kọ́kọ́ rescue àwọn ẹni yẹn náà káwa mọ̀ bá ṣe gbógun ti àwọn ará bí kí eégún wọn kó má ṣe mọ́ mo sọ yìí mo dúró náà òpònú èèyàn afọ́fúngbẹ̀mú àpọ̀dà ẹni yóò rí eléyìí gẹ́gẹ́ bí ìgbà òṣèlú gbogbo wa pátápátá ẹ má jẹ́ ká lò rárá for anything gbogbo àwa olóṣèlú tá a fọ́n sórí social media mo rọ̀ yín ẹ bá mẹ́lò gbogbo tó jẹ́ mọ́ṣèlú yẹn dẹ̀ ẹ bá wà láago eléyìí kí tí ìjọba máa já for now wọ́n ṣe primary ni wọ́n mẹ́nìkan ni wọ́n mẹ́nìkan ni àwọn ilé ìwòsàn primary ni àwọn ilé ìbínú ni ẹ jẹ́ kó gbogbo wa kọ́ ká máa bínú sí nǹkan ẹyọ kan nǹkan tí kákọ́ máa bínú sí nìsín ni pé bí wọ́n ṣe wọlé tán gbà wọ́n nílẹ̀ ni bí wọ́n ṣe wá challenge wa in this part of the country nǹkan tí ò kì í ṣẹlẹ̀ tán wá ṣe fún wa ẹnu kan ṣoṣo ìwò wa fi sọ̀rọ̀ tá a bá mú wọn tán tá a gbà wọn mọ́ wa tán tíjọba bá ń prepare bí wọ́n ṣe ṣètò ètò ààbò tí wọ́n tún ṣètò ààbò sàn ṣiṣẹ́ wọn lọ ẹ̀ lè padà sídìí òṣèlú advice ni ò pàṣẹ o. ṣe rí ọ̀rọ̀ òṣèlú yìí gan-an wọ́n káyàn lápapọ̀ kan o òun jẹ́ kí èèyàn gan jẹ́ ní tó jẹ́ nígbà míì mo dẹ̀ fura pé ló fà á tó fi jẹ́ pé tọ́pọ̀lọpọ̀ bá dé ìjọba tán yóò di ìdàkudà wọn ò di nǹkan míì wọn á mọ̀ pé àbó ṣe sọ fún wa kọ́ yẹn ọ̀tọ̀ ni tó sọ kó tó dé ìjọba ọ̀tọ̀ ni àwọn aráàlú gan máa encourage pretenders a máa ń fẹ́ àwọn tí ó jẹ́ pé dúdú ni wọ́n mọ̀ pé ra wọn funfun kan tó dé ìjọba a máa ń fààyè gbà wọn láti tàn wá a máa ń ṣílẹ̀kùn ẹ̀tàn sílẹ̀ nítorí pé ẹ̀tàn máa ń wù wá Oriyomi Hamzat lórúkọ tèmi o Oriyomi Hamzat lórúkọ mi ní tí mo dẹ̀ ń jẹ́ náà ni màá jẹ́ ní tí mò ń ṣe táyé mọ̀ mí mọ̀ náà ni wọ́n mọ̀ ń ṣe Ọlọ́run mo tún ń ṣe ládéhùn mo dẹ̀ ń bẹ Ọlọ́run wọ́n sọ mí di olóṣèlú o fún pé èèyàn gbàpótí ìbò ó wọlé ó ń ṣèjọba kò sọ di olóṣèlú irú àwọn olóṣèlú ti Nàìjíríà tá a wà yìí èmi fẹ́ jẹ́ tí mò ń jẹ́ mo fẹ́ expand tí mo ti ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé mo gbégbá pé a dìbò òun ni kì í ṣe pé mo fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹlẹ́tàn èèyàn kì í ṣe pé mo fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ẹ̀mí èèyàn ò jọ lójú tó yẹ pé wọ́n máa fẹ̀mí èèyàn wọ́n máa fi ṣòṣèlú ni oríṣiríṣi ẹgbẹ́ lè jáde lónìí kán máa bú Ṣèyí Mákindé pé ìjọba rẹ̀ ọ̀dà kò ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ lè máa tẹ ìtẹ̀kùtẹ̀ àtòrí social media àtòjú ayé àti ròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tá à ń bí Ṣèyí Mákindé yìí wọ́n wò pé kí ló dé tá à bí wọ́n before now torí pé àwọn nǹkan kan máa ń wọ̀kọ́ sí mi tó dẹ̀ máa ń fọ́nì sí mi tí mo bá rí àwọn nǹkan kan tí mo bá fẹ́ sọ màá máa rò ń gbà mí pé ṣé mi nìkan ni mo rí tí mo fẹ́ sọ yìí ni ok tí ò bá jẹ́ mi nìkan ni mo rí why tó jẹ́ mi nìkan ni mo fẹ́ sọ tá a bá sọ ń sìn wá láwa nìkan náà la máa ń sọ gbogbo ẹ o nìkan ló máa ń rí léyìí o nìkan ló máa ń rí tọ̀hún wọ́n find out pé kì í ṣe pé àwọn yòókù náà ò rí o bá a kàn ṣe dá wa lójọ́ tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì lè rí gbogbo ojú kó ní kò nítumọ̀ ṣùgbọ́n àti a bá ti mọ ìtumọ̀ tó ṣeé ṣe kó ní lọ́dọ̀ tiwa àwa lè kígbe kó nítumọ̀ ẹlòmíì sì lè mọ̀ kó nítumọ̀ bóyá pé àtijọ́ mọ̀ ṣe wọn àbí táwọn náà rí ń bẹ̀ wọn à ní sọ̀rọ̀ wípé ó nítumọ̀ ẹ má gbàgbé iṣẹ́ tèmi ń ṣe o kó tó di pé mo gbàpò tí pé mo fẹ́ dìbò ẹ dẹ̀ má gbàgbé ìdí táwọn tó nífẹ̀ẹ́ mi fi nífẹ̀ẹ́ mi
ẹ má wà carry the way o. Ẹ bá ti rí mi lórí social media, àwọn tí wọ́n ń ṣòṣèlú gan tí wọ́n nílé iṣẹ́ epo wọn àti ilé iṣẹ́ epo wọn pa o, àwọn tó nílé iṣẹ́ tí ń hun aṣọ wọn àti ilé iṣẹ́ aṣọ wọn pa o, kódà àwọn tó nílé iṣẹ́ tí ń ṣe búrẹ́dì gan ò ti ilé iṣẹ́ búrẹ́dì pa nítorí pé wọ́n fẹ́ ṣòṣèlú. Èmi náà ò ní ti ilé iṣẹ́ mi pa nítorí pé ibi tí ẹ ti rí eyín funfun tó jáde òun, èyí tó wà lókè àtìsàlẹ̀ rẹ̀ ti ṣe ètè òun nílé iṣẹ́ tèmi, n ò ní ti pa lásìkò wọn gbà tó yẹ pé etí mo jẹ́ náà mo jẹ́ láyé mọ̀ mí mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí nígbà tí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní agbègbè Mọ́níyà tí wọ́n fi òkúta fọ́ orí àwọn èèyàn ní agbègbè náà. Ìgbà míì inú mọ́tò ni màá wà tí màá máa ṣètò lọ. Mo dẹ̀ dúró ti ọ̀rọ̀ náà títí tá a fi mú Sunday. Kódà ẹni tó mú Sunday, I personally went to Akure to bring someone to Ibadan láti arrest Sunday. Ìgbà tó mú Sunday, mídìrè tó mú Sunday, ọ̀dọ̀ mi ni wọ́n mú Sunday wá. Èmi ni mo direct wọn tí mo dẹ̀ fọmọ kan lé wọn pé ká máa mú Sunday lọ sí Ẹlẹ́ẹ̀lẹ́. Ìyẹn nígbà tí ọlọ́pàá sọ wípé ẹni tó bá rí Sunday mú àwọn fún ní 500,000. Ó mú dá Sunday jẹ́ Ẹlẹ́ẹ̀lẹ́ lóòótọ́, ọlọ́pàá dẹ̀ gbowó fún. And that was the end. That was the end of Akinyele's issue that time. So Akinyele killing stops immediately. Sunday was arrested. In fact, bàbá tó ṣe babaláwo Sunday, I met her in the prison. Yes, I do. I met her in the prison. I could remember very well. I spoke with him. He's still in the prison now. Sunday Sabalist is still in the prison now. So, what are you? Sorry, I met him. I met him in Agodi prison. He's still there now. So what are we saying? So, Oriyomi Hamzat, this is me. Mi ò nítorí pé ká má sọ pé mò ń sọ̀rọ̀ òṣèlú kí n má sọ̀rọ̀. I will talk on this as well. Mo fi àsìkò yìí kẹ́dùn pẹ̀lú àwọn ẹni bí tí wọ́n gbẹ̀mí wọn níbi ìkọlù láabi èyí tó wáyé ní ẹ̀sìn ẹ̀lẹ̀ nílé ìwé tó wà ńbẹ̀, ibi tí wọ́n ti kọlù àwọn ilé ìwé kan tí wọ́n pa àwọn èèyàn kan tí wọ́n sì tún jí àwọn èèyàn kan gbé lọ. Èyí tí ọ̀gá ilé ìwé náà àti àwọn olùkọ́ àti àwọn ọmọ ilé ìwé tí wọ́n wà níbẹ̀. A ti gbọ́ pé wọ́n lè sọ pàtó iye àwọn tí wọ́n wà ní àhámọ́ àwọn ẹni ibi náà. Ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ ìpínlẹ̀ àlàáfíà. Ó jẹ́ ìpínlẹ̀ tó dùn gbé. Ó jẹ́ ìpínlẹ̀ tí àwọn èèyàn rẹwà. Agbègbè Òkè Ògùn ó ní apá àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn èèyàn gidi, àwọn olólùfẹ́ àlàáfíà, àwọn èèyàn tí wọn kì í ṣe jàgídíjàgan níbi tí wọ́n ń gbé, tí ó jẹ́ pé àwọn ni wọ́n ní agbègbè náà. A ti ń gbọ́ àwọn ajínigbé yàwọ̀lú ṣe láabi ó ti pẹ́ púpọ̀, ṣùgbọ́n kò sí nínú àwòmọ́ ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ sì ni kò sí nínú àwòmọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Eléyìí jẹ́ nǹkan tí ó bà ní lẹ́mìí jẹ́ púpọ̀. Ó domi tútù sí ní lẹ́mìí, ó dùn ni. Bó tiẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ara rí pé wọ́n ń gbìyànjú nípa ètò ààbò. Bákan náà làwọn ọlọ́pàá náà káwọ́ bọ̀tán nípa ètò ààbò. Àwọn civil defence, àwọn àmọ̀tẹ́kùn tó fi mọ́ àwọn ọdẹ tí wọ́n jẹ́ ọdẹ ìbílẹ̀, àwọn náà ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ní agbègbè náà. Ṣùgbọ́n tí ẹ bá gbàgbé, Oriyomi Hamzat, mo ti ń kígbe tipẹ́ nípa àwọn ààlà wa àti àwọn igbó tó yí wa pọ̀ ní agbègbè Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí ó ti wá di pé gbọmọgbọmọ àwọn ajínigbé yìí ó ń pọ̀ ní ìpínlẹ̀ Kwara, tó sì jẹ́ pé ìpínlẹ̀ Kwara wọnú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè Òkè Ògùn. Láìpẹ́ yìí la gbọ́ pé àwọn kan ya wọ igbó ọba tí ń bẹ ní agbègbè yìí bákan náà, tí wọ́n sì ṣekú pa àwọn aṣọ́gbó tí wọ́n wà ńbẹ̀. A sì gbọ́ pé láti ìgbà náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àlékún àwọn elétò ààbò tó wà ní agbègbè náà. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìgbìyànjú ìjọba, a padà rí pé wọ́n ṣiṣẹ́ láabi náà. Yorùbá ní ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn la fi wò ó. Bó tiẹ̀ jẹ́ pé àkókò òṣèlú la wà yìí, tí ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ń jà fún tíkẹ́ẹ̀tì láti díje dìbò. Ìyẹn ò sọ wípé kí àwọn olólùfẹ́ aráàlú máa jáde o láti máa ṣègbìyànjú bí wọ́n ṣe rí àwọn tí wọ́n jí gbé kán sì bu ẹnu àtẹ́lu ìwà burúkú náà
ká sì jọ foríkorí láì wo òṣèlú àbí ẹ̀yà láti rí dájú pé a fòpin sí ìwà burúkú yìí èyí tí kò bá àṣà tiwa mu lápá ibi tí a wà yìí. ṣùgbọ́n síbẹ̀ náà àní Salaye pé àwọn ọlọ́pàá sí àkíyèsí lórí ìṣẹ̀lẹ̀ ńlá náà tàbí àwọn olùtọpinpin ìṣẹ̀lẹ̀ àwọn DSS ọ̀tẹlẹ̀múyẹ́. nígbà tí a wo àwòrán ibi tí àwọn tí wọ́n jí gbé tí wọ́n ti ń ké ìrora, omi bọ́ lójú mi nítorí irú èèyàn tí mo jẹ́. nígbà tí mo rí arábìnrin náà tó gbé ọmọ pọ̀n tó dẹ̀ ń sun ẹkún kíkorò ní àhámọ́ àwọn ajínigbé, mo fura pé àwọn ajínigbé náà farabalẹ̀ gbé fóònù sí arábìnrin náà lójú tí wọ́n sì ń kà á sílẹ̀. lẹ́yìn eléyìí a mọ̀ bóyá wọ́n ta sọ sí lẹ́yìn gan láti fi ṣe background. a mọ̀ bóyá bí wọ́n ṣe ń rìkọ́ọ̀dù yẹn ló ń jáde live. tó bá jẹ́ pé wọ́n ti wọnú igbó jìnnà tán ti kó wọn wọnú igbó, ó ṣeéṣe kí nẹ́tíwọ̀kì má wà níbi tí wọ́n ti ń rìkọ́ọ̀dù yẹn. tí nẹ́tíwọ̀kì bá wà níbi tí wọ́n ti ń rìkọ́ọ̀dù, ó túmọ̀ sí pé lẹ́yìn tí wọ́n rìkọ́ọ̀dù tán ní ọ̀kan nínú wọn wá sígboro pẹ̀lú fóònù tí wọ́n fi rìkọ́ọ̀dù tí wọ́n fi débi tí nẹ́tíwọ̀kì wà tí kinní yẹn fi bọ́ sí afẹ́fẹ́ nítorí pé wọ́n fẹ́ gbowó kan tó tú àwọn ẹni náà sílẹ̀. à ń fi àsìkò rọ ẹ̀yin aráàlú tí ẹ bá mọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ ọmọ onílùú tẹ́ ẹ jọ ń gbé tọ́wọ́ wọn ò mọ́ tí wọ́n ní àṣepọ̀ pẹ̀lú àwọn ajínigbé yìí, nítorí pé bí àmì ilé ọ̀bá mi olè kì í jà. àlejò ò lè mọ sàárè àfọ́jú tí ọ̀bá lọ́wọ́ onílé nínú. ẹni tí a bá dẹ̀ sọ fún nìkan ló lè mọ ẹdìyẹ funfun tó bá ti dénú ata. ó dùn wá púpọ̀ pẹ̀lú bóyá wọ́n wá sígboro àbí wọn wá sígboro láti wá ṣe. ohun tó dá mi lójú ni pé àwọn agbófinró wa, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wa, wọ́n mọ̀ bí wọ́n ṣe lè gbá àwọn àwòrán náà mú tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ tí wọ́n fi mọ ibi tí wọ́n ti fi àwòrán náà ránṣẹ́, tí wọ́n fi mọ ibi tí àwòrán náà ti jáde gangan. àìlásọ lọ́rùn pàká àpérò ọmọ eriwo ni o, kì í ṣe ìjọba ìbílẹ̀ Oríire nìkan nìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí. àkókò ti tó kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kájígìrì fún ètò ààbò, kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ dákun bí wọ́n ṣe ń náwó lórí àwọn ọlọ́pàá tí wọ́n náwó lórí àmọ̀tẹ́kùn, kí wọ́n bá wa ró àwọn ọdẹ ìbílẹ̀ tí ń bẹ ní agbègbè náà, kán bá wa ró wọn lágbára gidigidi, nítorí pé ọdẹ ìbílẹ̀ ló mọ inú igbó yẹn tọ̀ dáadáa. bí àwọn ẹni yẹn ti bọ́ sínú igbó, wọ́n mọ ibi tó ṣeé ṣe kí wọ́n já sí, wọ́n sì mọ bí wọ́n ṣe lè tọpasẹ̀ wọn. a kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ kú iṣẹ́, ẹ gúnlẹ̀ ayọ̀. a dẹ̀ kí ẹni tí ṣe olórí iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀gá àgbà Túnjí Désù, ẹ jọ wá lójú tọrọ ẹ ṣe dáadáa. ẹ gbéra ẹ dẹ̀ wá síjọba ìbílẹ̀ Oríire fún ìṣẹ̀lẹ̀ láabi náà. lórúkọ Oriyomi àti gbogbo ìgbìmọ̀ mi, a kí yín pé ẹ ṣe gan ni, bẹ́ẹ̀ ni ti ń rí. nígbà tá à ń kẹ́dùn pẹ̀lú àwọn tí wọ́n pàdánù àwọn èèyàn wọn, à ń rọ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn elétò ààbò tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí àti wá àwọn tí wọ́n gbé náà jáde. Ọlọ́run á fún yín ṣe o, ẹ̀mí tí yín náà ò ní sọnù síbẹ̀ o. ó dùn wá, kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí ju pé àti èmi àti ẹ̀yin àti àwa kájọ fọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò. ọ̀rọ̀ ètò ààbò kì í ṣiṣẹ́ ìjọba nìkan o, kì í sì sọ̀rọ̀ tá àti ọwọ́ òṣèlú bọ̀. ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe iṣẹ́ ìjọba nìkan, kì í dẹ̀ ṣe ọ̀rọ̀ tá àti ọwọ́ òṣèlú bọ̀. ojúlalá kan fi sọ́rí. Ọlọ́run máa ṣàánú wa o, àní ríro eléyìí mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. àwọn tí wọ́n sì wà níbẹ̀, Ọlọ́run á bá wa kó wọn yọ. fídíò náà lẹ ti wò yẹn, báwo ló ṣe rí lọ́dọ̀ tí yín? ẹ jọ̀ọ́ ẹ bá a fi sí comment section, nítorí pé kí ni comment yín gangan ó ṣe pàtàkì.